ọlọ́jọ́ ìbí dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tí ẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó ọlọ́jọ́ ìbí dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tí ẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó. àní tó bá ti dàmọ́dún inú ọ̀la òòlò ti máa ṣe ọlọ́jọ́ ìbí dìde jó. Happy birthday ọlọ́jọ́ ìbí dìde jó. òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tí ẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó. Oh my God. ìgbà ọdún kan máa ní ọlọ́jọ́ ìbí ọpẹ́ yẹn ọ́ torí tí ẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí òkòjòkòjò ọlọ́jọ́ ìbí dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tí ẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó. ọlọ́jọ́ ìbí mo bá ọ dúpẹ́ happy birthday kẹ́ẹ̀pẹ́ láyé ọ̀gẹ̀dẹ̀ òní gbọ́dọ̀ kó yàgàn láyé tó wá òní yàgàn rere bó o ṣe ń sọdún èyí ló tún máa ṣe mí. ọlọ́jọ́ ìbí bọ́ sí gbangba wá jó wá yin Elédùmarè nínú ayọ̀ ọba tí ò jí ọ̀rọ̀ àrìn sọnù ó ràrìn rà tó bá jẹ́ pé mi ni wọ́n ni máa yá gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ má sì máa ran bí òkòtó máa máa jó lọ sókè sódò. ọlọ́jọ́ ìbí tẹ́tí kó o gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ń bẹ nínú ìrìn àjò oṣù tán bí ọ àkọsẹ̀jáyé rẹ rèé tẹ́tí gbọ́ kí ni tó yẹ kó o máa ṣe kí ni tó gbọ́dọ̀ ṣe irú aṣọ wo ló bá kádàrá rẹ mu tó fi máa soríire. Olúwa ló rán mi sí ọ bí màláìkà mímọ́ tá a tọ́ sọ́nà lórí ìrìn àjò. Congratulations ọlọ́jọ́ ìbí àní mo wá èèyàn láyé ọlọ́jọ́ ìbí ẹ̀mí tó ṣòní o á ṣe gba ọdún wọ́n á ṣe 50 ó máa ṣe 60 ó máa ṣe 70 o ọlọ́jọ́ ìbí wà á ṣe 80 o lọ́lá Olúwa ọlọ́jọ́ ìbí dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tìyẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó ọlọ́jọ́ ìbí dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ torí tìyẹ la ṣe péjọ ọlọ́jọ́ ìbí dìde jó. gbogbo ń tá a fẹ́ mẹ́nu lé nípa àṣírí ìjìnlẹ̀ ìṣẹ̀dá ọmọ ènìyàn Olúwa ló kọ sílẹ̀ bẹ́ẹ̀ àwa ènìyàn kọ́ ohun tí Olúwa mi ní kọ́ bọ́ ọjọ́ kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan yọ la fẹ́ sọ. Olúwa lọ́gbọ́n àwa ògbọ́n agbára gbogbo ń bẹ lọ́wọ́ Olúwa ìmọ̀ gbogbo inú ẹ̀ ló wà. Olúwa Ọlọ́run aṣẹ̀dá ohun gbogbo àjàláyé àjàlọ́run ẹ̀rù jẹjẹ bàbá àgbà ọba aṣẹ̀dá ohun tí ń bẹ aṣẹ̀dá ohun tí ò sí mọ́ ọba tí ń rú gọ́gọ́ nínú ayé tí kò dé ọ̀run lára àbàtà ìbùkún tí yí ọmọ olóṣì lẹ́sẹ̀. àsìkò tí ẹ̀dá bá ti kọ sílẹ̀ ńlẹ̀ dá wáyé ìbálòpọ̀ tí dọ́mọ ẹnìkan ò mọ̀ obìnrin lè lóyún lóṣù kẹta oṣù kejìlá tí í ṣe December ló yẹ kó bímọ inú rẹ̀ torí pé oṣù mẹ́sàn-án lọ́mọ gbọ́dọ̀ lò nínú ìyá rẹ̀. Olúwa lè ní kí aboyún tó lóyún ní March oṣù kẹta kó lọ bímọ ní November oṣù kọkànlá kọ́mọ tó bí ọwọ́ àjọmọ oṣù mẹ́jọ. Olúwa tún lè sún sí January fáboyún kó jẹ́ pé ọmọ oṣù mẹ́wàá lábí sáyé. Olúwa ń gbénú aboyún sọ láàkádàrá ènìyàn oṣù tóṣù tán bá bí ọ tètè wàá gbọ́n tó bá kádàrá rẹ mu. Gbogbo àwọn awòràwọ̀ àgbáyé tí Olúwa fún nímọ̀ nípa ìràwọ̀ ọmọ ènìyàn àwọn ni wọ́n gbé horoscope jáde ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí gbogbo ọjọ́ àtòṣù àti irú ọmọ tí wọ́n bá bí sínú ẹ̀ náà. Oh my God! Gbogbo ènìyàn kọ́ láyé ń ṣe gbogbo wa kọ́lọ̀ tá ń dà láàmú. Ọ̀pọ̀ ti jẹ́wọ́ nínú ìràwọ̀ tó bá wáyé ń ní òfin rọ́nà gbégbà. Ohun tá ò mọ̀ ló ń kó bá wa. Gbogbo òbí ẹ fetí balẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tó yẹ kọ́mọ tẹ́ ẹ bí ọmọ ṣe. Ọkọ àti ìyàwó tí lé yín ò fìgbà kankan dùn rí bóyá oṣù tẹ́ ẹ bá wáyé ló ń fa sábàbí ìjà. Oṣù Aries ni wọ́n bí mi o mo
ọlá oṣù ògo ọmọ ológo ni mí oṣù àrísàn bí mi o. bí wọ́n bá bí ọ ní 21 of March sí 19 of April abẹ́ ìràwọ̀ Aries ló gbà wáyé. àwọn ìwà tó máa wùrè inú bíbí àbíjù bí wọ́n bá gbé ìbínú dé bí ìkílẹ̀ ó dòru wọn kì í tún gbàmọ̀ràn ọmọnìkejì. ẹnikẹ́ni tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ yìí kó ṣọ́ra fúnnú bíbí kó lè rọ́nà gbégbà. bí wọ́n ṣe máa ń bínú tó wọ́n lọ́pọlọ ká gbé ìmọ̀ tuntun yọ. wọn kì í fẹ́ ṣe kọfíkọfí wọ́n yára ronú wọ́n sì ní ìgboyà. bí wọ́n ṣe fẹ́ràn àṣeyọrí tó ni wọ́n tó máa ń ní ìrẹ̀wẹ̀sì ọkàn pẹ̀lú àròsù. ìwọ tí wọ́n bí ní 21 of March sí 19 of April ṣọ́ra fún rẹ̀wẹ̀sì ọkàn kó lè ní láárí láyé. tó dágbére fagídí tòun torí kunkun. ẹ̀yin ọmọ Aries ẹ máa farabalẹ̀ wèrèwèrè bí òrúkọ ọmọ ń kó bá ọmọ ẹlòmíì. ẹ̀yin ọmọ Aries ẹ ṣọ́ra fẹ́nu ẹnu ká máa sẹ́nu bébébé kọ̀ bá ìràwọ̀ ti yín mu. ẹ ṣọ́ra fún ìwà ọ̀dájú o. àwọn sẹ́tẹ́ ẹlẹ́sẹ̀tẹ́ ti lè tètè jẹ́ èèyàn rèé bíi sọ́jà orí ilẹ̀ òṣèlú oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin ọmọ Aries tán bí ní 21 of March sí 19 of April ẹ dákun ẹ má ṣe daṣẹ́pọ̀ mẹ́nì kankan torí pé ewu tó ń bẹ ń bẹ ló pọ̀ jù. ẹ̀yin tá a bí ní Aries àwọn sàárà kan ń bẹ tẹ́ fi tètè máa de èèyàn pàtàkì tẹ́sì lówó lọ́wọ́. ẹ máa fi epo pupa tàbí owó pupa ṣe sàárà nígbà gbogbo. ẹ sì máa wọṣọ tó láwọ̀ pupa jù kí ìgbésí ayé yín ó lè tètè ní ìtumọ̀. ẹnikẹ́ni tó bá ní ọkọ lábẹ́ ìràwọ̀ Aries 21 of March sí 19 of April kó súnmọ́ mi. ọ̀pọ̀ nínú ọkùnrin wọn kì í ká obìnrin kún. wọn kò fi wù ọ̀dájú ìràwọ̀ tán bá wáyé ni. ìwọ ìyàwó ọ̀dẹ̀dẹ̀ yìí ṣe pẹ̀lẹ́ mọ́ ṣe fi irú ìwà ẹ̀ka kún bínú. àkọsílẹ̀ ìràwọ̀ tọkọ yín bá wáyé ló fi ń wúrú ẹ̀ níwà. ọ̀pọ̀ obìnrin tó gbà bẹ́ẹ̀ ìràwọ̀ Aries wáyé bí wọ́n bá ti délé ọkọ wọn máa ń jowú yọkọ lẹ́nu. àwọn gangan la rí jàgbá òkò. ìwọ ìyàwó tá a bí ní 21 of March sí 19 of April ṣọ́ra fún òjòwú nítorí ọ̀la rẹ̀ jọkọ̀ ó sinmi. sùúrù nìràwọ̀ tó o bá wáyé sì ń fẹ́. bọ́ ọ bá ń ṣe jàgídíjàgan ó ṣeéṣe kó o rí ọbọ mọ́ ọ lára. owú jíjẹ tako ìràwọ̀ Aries gbogbo ẹni tí wọ́n bá bí sábẹ́ rẹ̀ kó sì mẹ̀dọ̀. ọjọ́ kan bẹ tó jẹ́ ọjọ́ ògo gbogbo ọmọ Aries tán bí sórí ilẹ̀. ọjọ́ Tuesday lọ́jọ́ ìsàmì ògo ìtẹ̀dó wáyé. bẹ́ẹ̀ bá dáwọ́ lóhun gbogbo lọ́jọ́ Tuesday rẹ́gírẹ́gí gangan ló máa ṣe. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé tẹ́ fẹ́ ra mọ́tò tẹ́ fẹ́ rè lú òyìnbó ọjọ́ Tuesday ló tẹ̀wọ̀n jù. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. fẹ́nikẹ́ni tí a bá bí nínú oṣù yìí tó ń fi àtúnṣe nínú ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ bóun ṣàtúnṣe rẹ̀ kó ti sàárà ní ọjọ́ Tuesday ní déédéé aago 12 ọ̀sán ní orílẹ̀-èdè yìí tó bá wà ìlú yòówù tó bá wà déédéé aago 12 ọ̀sán ó ní kí o mú ẹ̀wà táǹpẹ̀ ní èrè abọ́ kan fẹ́ẹ́ fi tọrẹ àánú fún oníbàárà. tó bá jẹ́ ọkùnrin oníbàárà ọkùnrin kó gbé fún, tó bá jẹ́ obìnrin oníbàárà obìnrin kó gbé fún. pẹ̀lú ògo Ọlọ́run ìṣòro rẹ àti àdánwò tí ọtọ́ bá ọ tó fi àìmọ̀kànmọ̀kàn tó ti fi ṣe sẹ́yìn yálà o ti fẹ́ ọkọ tí ó yẹ kó fẹ́ yálà o ti lo aṣọ tí ó yẹ kó lò láyé yálà o ti rin àwọn ìrìn àjò tí ó bá ìràwọ̀ rẹ tí wò ó tiẹ̀ mọ̀. tó bá ti ké pe Ọlọ́run ẹlẹ́dàá tó sì tọrẹ àánú yìí fún oníbàárà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ ló sì yí padà sí rere. ìwọ ọ̀rẹ́ mi tí wọ́n bí nínú oṣù Aries ó kí ọkú oríire o. ìjọ mọ̀ pé ọdún 1938 ọjọ́ karùn-ún oṣù kẹta ni wọ́n bí Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. wọ́n sì bí Bọ́lá Tinúbú ọmọ Ahmed ní ọjọ́ kejì oṣù kẹta 1952. tó rí pé ìwà Tinúbú àti ìwà Ọbásanjọ́ jọra wọn. kò sẹ́ni Tinúbú ò lè sọ̀rọ̀ burúkú sí. ẹnu rẹ̀ sì pọ̀. ìwọ náà ó sọ oríire o.
As I said, I'm sorry, that is bygone now. But let's look forward. Let me see how we can help you to become part of this campaign. $2 million. Inú bíbí àbíjù, ìlọ́jọ́ kí gómìnà ọ̀dà ní ìwálẹ̀ lójú ọkọ̀ sọ́ra o. Ọmọ Cyrus ọwọ́ yìí dà o. Ọmọ oṣù ayọ̀, oṣù ológo, oṣù tàbí mímọ́, kò ní nira, tó bá wọ láàlá o, kò ní nira. Ọmọ Cyrus ọwọ́ yìí dà o. Ọmọ oṣù ayọ̀, oṣù ológo, oṣù tàbí mímọ́, kò ní nira, tó bá wọ láàlá o, kò ní nira. Gbogbo ènìyàn ló ní ìgbà àtàsìkò tó bá wáyé. Ẹnikẹ́ni tí wọ́n bá ti bí láti 20 of April sí 21 of May, ìràwọ̀ Cyrus ló bá wáyé. Wọ́n ṣe é gbára lé, wọ́n sì ṣe é fọkàn tán. Gbogbo ẹni tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ yìí, ẹ dákun ẹ má ṣe jà sógún ogún, káyé iyán mọ́ bá di korofo ní. Àwọn ìkìlọ̀ ìràwọ̀ tó o bá sọ̀kalẹ̀ wáyé la fi ń pariwo bẹ́ẹ̀ léwì. Bẹ́ẹ̀ bá fẹ́ dáwọ́lé ohun rere ọjọ́ Friday ló dára jù. Bẹ́ẹ̀ bá fẹ́ wọṣọ ẹ jẹ́ kó máa ní àwọn àwọ̀ yìí nínú. Light green, pink, bẹ́ẹ̀ bá ń wọrú aṣọ bẹ́ẹ̀, ọjọ́ ire yín ò ní pẹ́ dé. Àwọn iṣẹ́ tá ẹ lè ṣe tó lè mú yín tètè débi re níṣẹ́ nọ́ọ̀sì, àgbẹ̀, dókítà, bíríkìlà abánikọ́lé pẹ̀lú iṣẹ́ kátàkárà. Ọmọ Cyrus tó bá ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ yóò tètè soríire. Ara àyànmọ́ níṣẹ́ ní dìrọ̀mọ́ ohun gbogbo lólóhun tó bá bọ̀ látòkè. Takọtabo tí wọ́n bí ní 20 of April sí 21 of May, ẹ dákun ẹ máa fogun orogún bú. Orogún ibi abíni, orogún ibi iṣẹ́, orogún òwò, orogún ilé ọkọ. Àwọn obìnrin tí wọ́n bá bá abẹ́ ìràwọ̀ yìí wáyé, wọn kì í sábà rẹ́ni tó wù wọ́n fẹ́, bíi kí wọ́n ti fẹ́ ẹni tó ti níyàwó ńlé tẹ́lẹ̀ gan. Ìwọ obìnrin tá a bí ní 20 of April sí 20 of May, tó o bá ti fẹ́ ẹni tí ò tí ì níyàwó ńlé, sáàmọ́ gbàdúrà kọ́ ọmọ bá a lórogún. Ìràwọ̀ tó bá wáyé ló ń ṣàfihàn ìṣẹ̀lẹ̀. Gbogbo ẹni tó bá bá abẹ́ ìràwọ̀ Cyrus wáyé, ìyẹn 20 of April sí 21 of May, obìnrin wọn máa ń fẹ́ràn ọkọ, tọkùnrin tóbìnrin wọn wọ́n dùn ún fẹ́. Bí wọ́n bá ti bínú lójú ẹsẹ̀ náà gan ló máa tán nú wọn. Àfèyí táyé bá ń ṣe nínú wọn náà ló kù. Fún ẹnikẹ́ni tí a bí nínú àwọn oṣù wọ̀nyí tó ń fi àtúnṣe fún ìgbésí ayé rẹ̀ tàbí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀, àbó ní ìṣòro mìíràn tó fẹ́ sọ fún Ọlọ́run kó bóun tún ìgbésí ayé òun ṣe, pé sàrà náà ní ọjọ́ Friday tí wọ́n ń pè ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn aago 4 ìrọ̀lẹ́ 4 p.m. pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ohun tó lè fi sàrà náà ní ohun èsogi gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀. Gbogbo tí bá jẹ́ èsogi, mango wọ́n pè ní mangoro ní Yorùbá, o lè lọ gbé fún oníbàárà tọkùnrin bá ní ọ, ṣe sàrà yẹn fún ọkùnrin. Tó bá jẹ́ obìnrin bá ní ọ, kó gbé fún oníbàárà obìnrin pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tó bá ti jẹ́ pé déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday wọ́n pè ní ọjọ́ Jímọ̀ lọ́ba ti sàrà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo tó bá ti dà ní ẹ̀sùn àjọ Ọlọ́run bá ṣàtúnṣe rẹ̀. Ọmọ Jẹ́mínì náwó ẹ̀ sókè o, ijó ayọ̀ òun ló yẹ ọ́. Ọmọ Jẹ́mínì náwó ẹ̀ sókè o, oṣù tàbí ẹ kò ní jẹ́ nira. Ó yá náwó, ọmọ Jẹ́mínì náwó ẹ̀ sókè o, ijó ayọ̀ òun ló yẹ ọ́. Ọmọ Jẹ́mínì náwó ẹ̀ sókè o, oṣù tàbí ẹ kò ní jẹ́ nira. Iṣẹ́ bọ́ ìṣòògùn, bí Olúwa bá ti dání làárí. Oṣù tí Olúwa bá kọ sínú kádàrá èèyàn lèèyàn bá wáyé. Àkọsẹ̀jayé gbogbo ẹni tí wọ́n bí ní 20 of May sí 21 of June rèé. Ìràwọ̀ Jẹ́mínì náà bá wáyé. Ìwà bí ọmọdé kì í wọ́n lára ọmọ Jẹ́mínì kankan. Wọ́n sábà máa ń wẹ́, wọ́n máa ń kéré jọjọ́ orí wọn lọ wà láàyè. Àwọn ọmọ Jẹ́mínì wọ́n fẹ́ràn àròyé kan sọ̀sọ̀sọ kí n sọ. Ọ̀pọ̀ nínú wọn fẹ́ràn oorun àtóúnjẹ àjẹjù. Ọ̀pọ̀ ọkùnrin wọ́n sì kúndùn ṣìnà. Wọ́n fẹ́ràn ìrìn àjò tó pẹ́wú. Wọ́n a máa lọ́rẹ̀ẹ́ lọ́lọ́kan òjọ̀ kan. Takọtabo wọ́n fẹ́ràn patí bí alálùjọ Ìbàdàn. Ẹ̀yin ọmọ Jẹ́mínì tá a bí ní 22 of May sí 21 of June. Àṣeyọrí ni ẹ máa gbàdúrà fún o. Torí pé ẹ máa múra gidigidi níbẹ̀rẹ̀ nǹkan. Ṣùgbọ́n tó bá yá yóò padà sú wọn. Ìrẹ̀wẹ̀sì ọkàn adé tán ní lè tẹ̀síwájú mọ́. Ohun tó bá Jẹ́mínì sọ̀kalẹ̀ lógun ṣúṣú ni. Ẹ̀yin ẹ sá máa fogun àrùtúbú kẹ́ ẹ lè tètè jẹ́ nìyàn. Ẹ̀yin ọmọ Jẹ́mínì
ẹ̀yin ọmọ Germany ẹ ṣọ́ra fún ọgbọ́n àrékérekè èyí tó bá ń ṣàbòsí nínú yín kò ní tètè lálùyọ ẹ sinmi kíkúnlẹ̀ fáràrá ká ẹ lè rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ wọ́n á ṣe bí ẹrú bí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni ọmọ Germany kì í gbàmọ̀ràn wọ́n máa ń sorí kunkun ẹ̀yin ọmọ Germany ẹ ṣọ́ra fọ́gbọ́n àrékérekè àwa ń ké kóhun gbogbo ó lè sùn yín bọ̀ mo bẹ̀ gbogbo ọmọ Germany kọ́ máa fọ́kó ìkọ̀sílẹ̀ bú o obìnrin wọn máa ń sábà ń bímọ kiri ọkùnrin wọn á sì máa lọ́pọ̀lọpọ̀ ìyàwó ẹ̀yin obìnrin Germany ẹ má ṣe tọpinpin ọkọ yín ká ẹ lè ní fàyàbalẹ̀ nílé ọkọ tá a bí ní Germany má ṣe sọ́yàwó rẹ kiri ewu ń bẹ lóko alóńgẹ́ gangan ewu ni ìtọpinpin ọkọ pẹ̀lú owú jíjẹ lọ́mọ ńlé ọmọ Germany kúrò nílé ọkọ rẹ̀ tó bá kọ́kọ́ fẹ́ ni wọ́n fi lọ́mọ ń fẹ́ lòmíì iṣẹ́ àwọn ọmọ Germany nìwọ̀nyí o àwọn ọmọ tá a bí ní 22 of May sí 21 of June ẹnu lọ́la wọ́n lè sọ̀rọ̀ là wọ́n lè ṣiṣẹ́ tíṣà lọ́ọ̀yà oníròyìn tàbí printing press wọ́n lè máa ṣiṣẹ́ gbogbo tó bá ti jẹ́ mọ́rọ̀ káfẹ́nusọ tí wọ́n bá fẹ́ dáwọ́ léhun rere ọjọ́ Wednesday ló dára jù wọ́n lè máa wọṣọ tó ní blue zipper pẹ̀lú light green irọ́ pípa a máa kó bá ẹni tó bá ń bẹ lábẹ́ ìràwọ̀ yìí ọmọ Germany ẹ̀yà máa sòótọ́ ọ̀rọ̀. ọmọ tá a bí nínú oṣù yìí ṣe ìtọrẹ àánú fún àtúnṣe pàtàkì nínú ìgbésí ayé rẹ mo fẹ́ kí Ọlọ́run Olódùmarè kó bọ́ ṣàtúnṣe tàbí oníṣòro mìíràn yàtọ̀ sí ìṣòro ìràwọ̀ tó ní tó ń gbàdúrà sí kí Ọlọ́run ṣàtúnṣe fún ọ nínú ìgbésí ayé rẹ ṣe sàárà ní ọjọ́ Wednesday ní déédéé aago 2 ọ̀sán kí ló lè fi sàárà náà iṣu tá à ń jẹ tí wọ́n ń pè ní yam ṣàdúrà sí ọlọ́gbé fún oníbàárà tó bá jẹ́ ọkùnrin ní oníbàárà ọkùnrin kò gbé fún tó bá jẹ́ obìnrin ní oníbàárà obìnrin ní ó gbé fún bó o ti ẹ̀rù oníbàárà o lè bù yàn ẹnikẹ́ni o lè bù bá dọ́kùnrin àbóbìnrin nǹkan kan ò ní sẹ́ńtọ́ bá bùn o lè sọ̀tọ́ rí àánúfẹ́ nìkẹ́ni. ìwọ ọmọ tí ẹ bí ní Germany kó ṣeré látara síwájú ni Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà June 3, 1950 ní ó bí oníṣẹ́rẹ́ ni ọlọ́kẹ̀rẹ́ ni bí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n máa múra sí gìrìgìrì dáadáa ìdínú tó fi rí pé Adébáyọ̀ Àlàó Àkàlà ṣeré ó rí bí mo ti ń sọ̀rọ̀ ní ìsìn káà lọ́yẹ̀ kan ti dúró dèmí lẹ́tàláwọ̀ Adébáyọ̀ ògbè. èmi ò tijú ọmọ kàńsà lèmi o mojó mo yọ oṣù tàbí mi èmi ò tijú ọmọ kàńsà lèmi o mojó mo yọ oṣù tàbí mi ojú òtí mi o ọmọ kàńsà lèmi o mojó mo yọ oṣù tàbí mi èmi ò tijú ọmọ kàńsà lèmi o mojó mo yọ oṣù tàbí mi. gbogbo ènìyàn ló máa ń gbọ́jú àtòsùn sọ̀kalẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá ti bí ní 22 of June sí 22 of July abẹ́ ìràwọ̀ tí í jẹ́ kánsà náà bá wáyé gbogbo ẹni tí wọ́n bá bí nírú àkókò yìí wọ́n á máa déjú mọ́lé wọn kì í fẹ́ jáde wọ́n á máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn kì í fẹ́ báni sọ̀rọ̀ wọn kì í déédéé báni jà bí ò bá ní bá wàláhì wọ́n pọ̀ yẹn jẹ kò sóńtàn lè bùn yàn wọ́n lè fúnni lówó aṣọ wọ́n lè kọ́lé bùn yàn àṣírí kádàrá lẹ̀ ń gbọ́ lọ́wọ́ o àwọn ọmọ tó wáyé ní 22 of June sí 22 of July wọ́n máa ń lẹ́bùn àlárírọ́ obìnrin wọn máa ń nífẹ̀ẹ́ tó gbóná girigiri sọ́kọ rẹ̀ ọkùnrin wọn pẹ̀lú a máa ń ní ìfẹ́ tó gbóná gangan sáyà rẹ̀ ìmọ́tótó máa ń pọ̀ fún takọtabo wọn bí wọ́n bá ti bínú díẹ̀ ọ̀rọ̀ yóò sì tún tán onínú fùfú ní gbogbo wọn wọ́n máa ń pẹ́ lọ́kọ pẹ̀lú ìyàwó olúwa mímọ́ ló kọ ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin aráàlú wa ẹnikẹ́ni tí wọ́n bá ti bí lábẹ́ ìràwọ̀ kánsà bí wọ́n bá ṣẹ̀yàn wọn kì í fẹ́ bẹni àwọn obìnrin wọn kò fẹ́ràn ìbálòpọ̀ rárá ọmọ kánsà tó bá yọ̀ dájú bóyá lẹni ọ̀hún yóò sì fi ṣe rere láyé kó tó lọ èèyàn kì í tètè ṣẹ̀wọ̀n ẹni ó bá ṣẹ̀wọ̀n wọn kì í dárí jurú ẹni bẹ́ẹ̀ lásìkò ẹ̀yin ọmọ kánsà 22 of June sí 22 of July bẹ́ẹ̀ bá ń wọ aṣọ funfun ògùn ayé yín ó tètè búrẹ́kẹ́ bẹ́ẹ̀ bá ń wọṣọ olómi blue gan atúnlé ayé yín ṣe ẹ kìlọ̀ fún takọtabo tá a bí lóṣù kánsà kí wọ́n rọra jowú àjẹjù kò sí sẹ́tọ́mọ kánsà ò lè ṣe là ṣùgbọ́n àwọn sẹ́tọ́ dáa jù rèé oníròyìn òǹkọ̀wé olóṣèlú
Peter àti gbogbo iṣẹ́ àánú gbogbo ọjọ́ Monday lọ́jọ́ ìgbàsògo wọn bàbá awúrẹ́ ọ̀rẹ́ àjàká Olúwa ló sì mú gbogbo jù ọwọ́ afáyé fún làákàyè. Fún ẹnikẹ́ni tá a bí àbọ̀ bá jẹ́ ọmọ ìkan nínú àwọn oṣù wọ̀nyí tá a mẹ́nubà tó ń fẹ́ àtúnṣe sí ìrìn àjò ayé ara rẹ̀ kó ṣe sàrà tàbí ìtọrẹ àánú fún àwọn aláìní tàbí oníbàárà ní ọjọ́ Monday ní dédé aago 11 ló ti bẹ̀rẹ̀ kó lọ rè mú àgbàdo fún oníbàárà tó bá jẹ́ ọkùnrin ni ẹni tó fẹ́ ṣe sàrà yìí oníbàárà ọkùnrin náà ló gbé fún obìnrin ni ó ní oníbàárà obìnrin ló gbé fún dédé abọ́ kan. Ẹ bá mi ká lọ gbogbo ẹ̀yin aráàlú wa àgàgà ẹ̀yin tí wọ́n bí sílé ayé ní 24 of July sí 23 of August àkọsẹ̀jáyé yín rèé abẹ́ ìràwọ̀ Leo lẹ́gbà wáyé Olúwa mímọ́ aláṣẹ àkọ́kọ́ tó ń ti gbẹ̀yìn ló fi òye ìràwọ̀ yí àwọn ẹ̀dá tó dá ṣebí kákúkú lè gbáyé ìgbádùn ni ìwọ tá a bí lábẹ́ oṣù Leo súnmọ́ bí ìyẹn 24 of July sí 23 August. Alẹ́ mi lọ́mọ Leo oṣù olóríire. Alẹ́ mi lọ́mọ Leo oṣù olóríire. Èmi máa lówó lọ́wọ́, èmi lọ́mọ Leo. Èmi ti rí bá ti ṣe, èmi lọ́mọ Leo. Bọ́dọ̀ náà gbé gbà o, èmi lọ́mọ Leo. Wọn ò ní sinmi ní kékeré, èmi lọ́mọ Leo. Alẹ́ mi lọ́mọ Leo oṣù olóríire. Alẹ́ mi lọ́mọ Leo oṣù olóríire. Èmi máa lówó lọ́wọ́, èmi lọ́mọ Leo. Èmi ti rí bá ti ṣe, èmi lọ́mọ Leo. Bọ́dọ̀ náà gbé gbà o, èmi lọ́mọ Leo. Wọn ò ní sinmi ní kékeré, èmi lọ́mọ Leo. Ẹnikẹ́ni tó bá láya lábẹ́ ìràwọ̀ yìí kó ṣe sùúrù gidi ni obìnrin wọn máa ń ṣe gààrù wọn máa ń fi gbogbo ògbà jiyàn lórí ohun tí ò tọ́ wọn kì í fẹ́ tẹríba fún èèyàn kankan wọn jọra wọn lójú bí abọ́kọ̀dé èjìṣà àwọn tá a bí lábẹ́ ìràwọ̀ Leo wọ́n fẹ́ràn ẹ̀sìn wọn ṣàṣà ènìyàn ló lè mú wọn kúrò nínú ẹ̀sìn tán bá ń ṣe bí wọ́n bá ń bọ́gí bọ̀pẹ̀ bó wàásù tí wọn ò ní gbọ́ ẹbọ náà sì máa ṣe lọ bí wọ́n jẹ́ kírísítẹ́nì tàbí mùsùlùmí kò sẹ́ni tó lè mú wọn kúrò níbẹ̀. ìkéde ayọ̀ kan ń bẹ fọkùnrin tó bá fẹ́ ọmọ Leo níyàwó ẹ jẹ́ àjọ máa sún síwájú pẹ̀lú àṣàyàn orin gidi Abíọ́dún Àsìwá nílé lábẹ́ ìgbẹ́tì wá gbàǹfààní tó ń bẹ lára ọmọge Leo tó pọ̀ Olúwa ló kọ́ ènìyàn kọ́ adáyébá ni ọkùnrin tó bá ṣe déédéé obìnrin Leo tíràwọ̀ wọn bá bára wọn ṣe pọ̀ atúkádàrá ṣe lóbìnrin ọ̀hún pé èèyàn bá mú wọn jáde iyì àtàpọ́nlé lèèyàn mú bọ̀ wá sílé àgàgà tí wọ́n bá fẹ́ fúnni ní sẹ́ńbì kan tó wá mọ́bìnrin ọ̀hún lọ́wọ́ bọ́ bá ti jókòó tì ọ́ bó ṣe gbé ènìyàn ló ń bẹ níbẹ̀ ìwọ ni wọ́n máa gbé sí ọ̀hún fún tó máa rí sí ọ̀hún gbà gbogbo ẹ̀yin tá a bí lábẹ́ ìràwọ̀ Leo ẹ ṣọ́ra fún ìgbéraga bẹ́ẹ̀ bá fẹ́ sohun rere ọjọ́ Sunday ní ẹ bẹ̀rẹ̀ kò sí iṣẹ́ tẹ̀ ẹ́ léṣe là ṣùgbọ́n àwọn sẹ́tí finihàn bíi MC mọ́níjà agbábọ́ọ̀lù travel agent eré orí ìtàgé pẹ̀lú iṣẹ́ orin bẹ́ẹ̀ bá ń ṣe yóò tètè já sówó kò sẹ́ni tọ́mọ tí wọ́n bí lábẹ́ oṣù yìí ò lè bú bí wọ́n bá ń bá ọ ṣeré yá ṣe níwọ̀n níwọ̀n ẹ̀yin ọkùnrin Leo ẹ ṣọ́ra fún ṣìnà o ìfẹ́ àfẹ́jù ó lè kó bá ìràwọ̀ tẹ́ ẹ̀yàn wáyé gbogbo obìnrin tá a bí sábẹ́ ìràwọ̀ Leo gan kọjá aṣọ́ra fẹ́gbẹ́ ní ṣíṣe bẹ́ẹ̀ bá fẹ́ wọṣọ ẹ wọṣọ tó ń tàn nígbà gbogbo flashy cloth ògo ayé yín ò ní wọ̀kùnkùn. Nìkẹ́ni tá a bá bí nínú àwọn oṣù wọ̀nyí yálà ọmọdé ni tàbí àgbà ọkùnrin ni tàbí obìnrin tó fẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro yòówù tó bá dojúkọ nínú àwọn ìṣòro tá a mẹ́nubà nínú àwọn ọmọ tá a bí nínú oṣù wọ̀nyí a fẹ́ kó ṣe sàrà ní ọjọ́ Sunday ní déédéé aago 9 àárọ̀ irú ènìyàn bẹ́ẹ̀ kó fi ọkà bàbà ìbáàjẹ́ aláwọ̀ funfun ìbáàjẹ́ ọkà bàbà pupa kó jẹ́ déédéé múdù kan kó ṣàdúrà sí kó képe Ọlọ́run ẹlẹ́dàá alààyè kó lọ gbé fún oníbàárà tó bá jẹ́ ọkùnrin ni oníbàárà ọkùnrin ni kó o ṣe tọrọ àánú náà fún tó bá jẹ́ pé obìnrin bá ní oníbàárà obìnrin ni kó o ṣe tọrọ àánú náà fún. Ọmọ Fágò ni mí, ó dùn mọ́ mi, inú mi dùn, pàbí mi ní Fágò. Ọmọ Fágò ni mí, ó dùn mọ́ mi, inú mi dùn, pàbí mi ní Fágò. Fágò mo wà, ìfọ̀sílọ́lọ́ ní iná. Fágò mo wà, Fágò ní ìràwọ̀ mi. Ọmọ Fágò ni mí, ó dùn mọ́ mi, inú mi dùn, pàbí mi ní Fágò. Olúwa ló fi òye ìràwọ̀ ẹ̀dá yí àwọn ènìyàn láti ń ṣàlàyé
kádàrá mu ẹ̀yin ọmọ Fágò tá a bí ní 22 of August sí 21 of September ẹ dákun ẹ súnmọ́ mi ẹ gbọ́ kí ló yẹ ká ẹ máa ṣe kí ni tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ká ẹ má bá a jìn sọ́fìn. gbogbo ẹni tó bá délé ayé ní 22 of August sí 21 of September Fágò lórúkọ ìràwọ̀ tán bá wáyé ọ̀pọ̀ ọmọ Fágò ló sì ti ṣàìsàn nígbà ìwé rẹ̀ wọ́n á sì máa jẹ́ èèyàn jẹ́jẹ́ ọ̀pọ̀ nínú ọmọ Fágò ló máa ń yàn kọ̀ sí oúnjẹ bíi kí wọ́n láwọn kì í jẹ̀wà àwọn kì í jẹ̀kọ ó kúkú lójú oúnjẹ tó bá wọn nú mu ẹ̀yin òbí tó bímọ kalẹ̀ kọ́mọ rẹ̀ bá yan oúnjẹ kan ní pọ̀ sí yá abílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin tá a bí lábẹ́ ìràwọ̀ Fágò ẹ máa tọ́jú ìyàwó ẹ máa tọ́jú ọmọ ẹ sì máa wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà ẹ máa ṣọ́ra fún ìjà bíbánijà ọkọ Fágò jẹ́ ń fún ọ láwọn àṣírí bọ́ ọ bá ṣe ń tọ́jú ọmọ pẹ̀lú ìyàwó sí ló ṣe tètè máa rọ́nà ọ̀la ẹnikẹ́ni tó bá láya lábẹ́ Fágò àní tó fi aya Fágò sílé 22 of August sí 21 of September kọ́yà ṣe sùúrù gidi ni torí pé àwọn ọmọ abẹ́ ìràwọ̀ yìí wọn ò fẹ́ràn kábàárà ẹni sùn ìbálòpọ̀ òwò wọn rí bí ojúlówó ìnira ló máa ń jẹ́ fún wọn ìwọ ọkùnrin tó lè má bẹ́ dúró bọ́ ọba láya Fágò àfi kó o ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nítorí àìsí ìbálòpọ̀ tó péye ọkọ ti wẹ́lòmíì lọ ìwọ obìnrin tí wọ́n fi lábẹ́ ìràwọ̀ Fágò ẹ máa rọ́jú ṣèbálòpọ̀ ẹ máa mú un mára kílé yán má bàa dàrú la fi ń sọ bẹ́ẹ̀ léwì tọkùnrin tóbìnrin tó bá bá abẹ́ ìràwọ̀ Fágò wáyé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan rí ọjọ́ Wednesday ní ẹ bẹ̀rẹ̀ kò sí sẹ́tẹ̀ ẹ léṣe ṣùgbọ́n àwọn iṣẹ́ tẹ́ ẹ lé tètè ṣe láre tíjà olùkọ́ni bíríkìlà àgbẹ̀ oúnjẹ títà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo aṣọ tó bá ti ní blue white grey orange ni ẹ sábà máa wọ̀ kọjọ́ oríire yín ó lè tètè dé ẹ̀yin ọkùnrin Fágò ẹ má ṣe ṣìnà ká ẹ lè tètè dé èèyàn ọ̀pọ̀ ọmọ Fágò wọn kì í gbà yàn gbọ́ torí pé àwọn gangan ò ní gbàgbọ́ nú ara wọn bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ orin òǹkọ̀wé àtọ́nímọ̀ ìṣègùn pẹ̀lú olùwádìí ìtàn wàláì ó bá ìràwọ̀ yín mu gan àtàwọn sẹ́tà àti dárúkọ sẹ́yìn tẹ́lẹ̀. ọmọ tá a bí nínú oṣù yìí ṣe ìtọrẹ àánú fún àtúnṣe pàtàkì nínú ìgbésí ayé rẹ fẹ́ kí Ọlọ́run Olódùmarè kó bọ́ ṣàtúnṣe àbò oníṣòro mìíràn yàtọ̀ sí ìṣòro ìràwọ̀ tó ní tó ń gbàdúrà sí kí Ọlọ́run ṣàtúnṣe fún ọ nínú ìgbésí ayé rẹ ṣe sàárà ní ọjọ́ Wednesday ní déédéé aago 2 ọ̀sán kí ló lè fi sàárà náà iṣu tá à ń jẹ tí wọ́n pè ní yam ìṣàdúrà sí kọ́ lọ gbé fún oníbàárà tó bá jẹ́ ọkùnrin ní oníbàárà ọkùnrin kò gbé fún tó bá jẹ́ obìnrin ní oníbàárà obìnrin ní ó gbé fún bó ti ẹ̀rù oníbàárà ó lè bùn yàn ẹnikẹ́ni ó lè bùn láti jọ́kùnrin àbóbìnrin ìkàkùn oníṣẹ́ tó bá bùn ó lè sòtọ́rẹ́ àánú ẹnikẹ́ni. ìràwọ̀ Libra ni mo bá wáyé ẹ bá mi jó àlọ́mọ Libra lè ní ṣe. ìràwọ̀ Libra ni mo bá wáyé ẹ bá mi jó àlọ́mọ Libra lè ní ṣe. ẹ wá bá mi jó ọmọ Libra lè ní ṣe. ẹ wá bá mi jó ọmọ Libra lè ní ṣe. ìràwọ̀ Libra ni mo bá wáyé ẹ bá mi jó àlọ́mọ Libra lè ní ṣe. àwa kọ́ lọ́lọ́run àwa ń ṣàlàyé òye àtìmọ̀ ìjìnlẹ̀ tí Ọlọ́run sọ̀kalẹ̀ sáwọn awòràwọ̀ lágbárí ohun tí gbogbo àgbáyé fẹnu kò sí lórí ìràwọ̀ kọ̀ọ̀kan la ń sọ láti kékeré tọ́mọ bá ti wà ní mọ̀jẹ̀sí làwọn òyìnbó ti mọ tọ́mọ ó padà wá yà àwọn ènìyàn kan bẹ tó bá ìràwọ̀ Libra sọ̀kalẹ̀ àwọn la bí ní 22 of September sí 21 of October ẹni tá a bá bí lábẹ́ ìràwọ̀ yìí ọjọ́ Friday ni ẹ máa dáwọ́lé nǹkan rẹ ní ṣíṣe ẹ má jẹ́ àpàgùntàn lájá mọ́ gbogbo ẹranko lólórúkọ tiẹ̀ lọ́tọ̀ àwọn tá a bí lábẹ́ ìràwọ̀ Libra wọ́n ṣe é gbára lé wọ́n ṣe é gbọ́kànlé o ọ̀làjú lọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n sì fẹ́ràn nǹkan tó rẹwà wọ́n máa ń gba ìmọ̀ràn èèyàn wọ́n ń fẹ́ ẹ̀kọ́ irú wọn lè máa ta kọ̀ǹpútà tàbí fóònù gbogbo aráàlú wa àléébù wọn rèé wọn kì í kàdéhùn fún rárá obìnrin wọn a sì máa lọ́pọ̀lọpọ̀ rẹ̀ takọtabo wọn lọ́mọ ńlẹ́nu dúndùn bíi gbajúmọ̀ tó ń tàkàrà ẹ̀yin ọmọ Libra tàbí ní 22 of September sí 21 of October ẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí níbi ìràwọ̀ tẹ́
yàn wáyé bẹ́ẹ̀ bá bá àyàn dòwò pọ̀ kò séwu ẹ̀yin obìnrin abẹ́ ìràwọ̀ yìí ẹ ṣọ́ra fún ṣìnà mo fi Olúwa Elédùmarè búra bó o bá ṣe ṣìnà owó ò ní wọ́n ọ bọ́kùnrin yín bá ń sí gàdéhùn bó ṣe ń ra mọ́tò rẹpẹtẹ lámọ́ kọ́lé rẹpẹtẹ ọkùnrin Libra tó bá ń parọ́ ojú kan náà ni ó wà ẹ̀yin ọmọ Libra bẹ́ẹ̀ bá ti lówó díẹ̀ ẹ tètè fi ṣe nǹkan rẹ̀ kẹ́ ẹ má bàa náwó ọ̀hún síbi tí ò wù yín ohun tó bá ìràwọ̀ rẹ mu là ń pariwo sí ọ létí tantan bówó bá ti wá yìí yóò tún lọ yìí ara ìbásọ̀kalẹ̀ ìràwọ̀ àwọn ọmọ Libra ló wà ẹ̀yin ọmọ Libra akọ owó mọ́ ẹ̀yin látòdì ọ̀run ni ṣùgbọ́n ẹ ṣọ́ra fún ìná àpà àwọn iṣẹ́ tẹ́ ẹ ti lè tètè rọ́wọ́ mú rèé o bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ tó bá tẹnu lọ bíi tíjà lọ́ọ̀yà báńkà láìtà òṣèré mọ́níjà tàbí human resources bọ́ọ̀ bá ń ṣe nínú sáwọn olè tètè rọ́wọ́ mú oore pọ̀ níbẹ̀. fún ẹnikẹ́ni tí a bí nínú àwọn oṣù wọ̀nyí tó ń fi àtúnṣe fún ìgbésí ayé rẹ̀ tàbí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀ àbó ní ìṣòro mìíràn tó fẹ́ sọ fún Ọlọ́run kó bóun tún ìgbésí ayé òun ṣe ó sàárà náà ní ọjọ́ Friday tí wọ́n ń pè ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn aago 4 ìrọ̀lẹ́ 4 p.m. pẹ̀lú àṣẹ Ọlọ́run ohun tó lè fi sàárà náà ní ohun èsogi gbogbo tí bá jẹ́ èsogi gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ mango wọ́n ń pè ní mangoro ní Yorùbá o lè lọ gbé fún oníbàárà tọkùnrin bá ní ọ ṣe sàárà yẹn fún ọkùnrin tó bá jẹ́ obìnrin bá ní ọ kó gbé fún oníbàárà obìnrin pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ti jẹ́ pé déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday tó ń pè ní ọjọ́ Jímọ̀ lọ́ba sì sàárà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo tó bá fi dàní ẹ̀sùn wájú Ọlọ́run bá ṣàtúnṣe rẹ̀. ìràwọ̀ Scorpio ibẹ̀ la bí mi mọ́ ibẹ̀ la bí mi sí ẹnikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. ìràwọ̀ Scorpio ibẹ̀ la bí mi mọ́ ibẹ̀ la dá mi sí kẹ́nikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. kẹ́nikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. kẹ́nikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. kẹ́nikẹ́ni mọ́ halẹ̀ mọ́ mi ọmọ Scorpio. kẹ́nikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. ìràwọ̀ Scorpio ibẹ̀ la bí mi mọ́ ibẹ̀ la dá mi sí kẹ́nikẹ́ni mọ́ ṣe yàn mí jẹ ọmọ Scorpio. ẹ̀yin tá a bí ní 21 or 22 of October sí 22 November abẹ́ ìràwọ̀ Scorpio lẹ́gbà wáyé akọni náà lọ́pọ̀lọpọ̀ nínú wọn ikú táǹtì ọkùnrin ogun ẹ̀yin ìràwọ̀ Scorpio ẹ tẹ́tí kẹ́ ẹ gbálàyé ìràwọ̀ àwa kọ́ la dá ìràwọ̀ àtàwọn èèyàn tó gbáyé òye Olúwa la fi ń ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọmọ Scorpio máa ń lágbára gan wọn á tún máa lẹ́bùn ìbálòpọ̀ ohun tí wọ́n bá ti pinnu lọ́kàn wọn gan ni wọ́n máa ń ṣe wọ́n lágídí ọkàn wọ́n sì máa ń jowú púpọ̀ ẹ̀yin ọmọ abẹ́ ìràwọ̀ Scorpio gbogbo òwò tẹ́ ẹ bá mọ̀ ní ẹ ṣe bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ kan tó wà mí kún kọ́nà ọ̀la yín ó mọ̀ bá a jìnnà ẹ dákun dábọ̀ ẹ má ṣe gbọ́kànlé èèyàn kankan nínú ogún ojú tiyín ibẹ̀ lẹ́ẹ̀tì là bẹ́ẹ̀ bá léèyàn tó lówó lẹ́gbẹ̀ẹ́ ó lè mọ́ ṣàánú rẹ kì í ṣogun ayé kì í ṣèjà ènìyàn ẹ̀yin tá a bí ní 21 tàbí 22 of October sí 22 of November ẹ múra síṣẹ́ ẹ̀yin ọ̀lẹ tó bá ń bẹ nínú yín kò ní tètè rọ́wọ́ mú ọkùnrin tó bá fẹ́ láya nínú ìràwọ̀ yìí kọ́lọ́ máa ń lo lawa 50 oògùn jẹ̀dí látọwọ́ ẹ̀gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kó o lè máa ta bí ẹṣin obìnrin tí ò bá fẹ́ràn ìbálòpọ̀ bó bá lọ́kọ lábẹ́ ìràwọ̀ yìí ìjà ìbálòpọ̀ láti wọn ká ojoojúmọ́ lọ́kọ á máa lóyá tíyàwó lòun ò ní gbà láwa 50 lóògùn jẹ̀díjẹ̀dí tó dára fún takọtabo ọkùnrin tí ò lè bóbìnrin sùn déédéé kọ́yà máa lo lawa 50 nígbà gbogbo obìnrin tí ò rí nǹkan oṣù déédéé ẹni kọ́ máa lo lawa 50 lásìkò àsìkò báwọn ọkùnrin Scorpio ṣe lágbára tó wọ́n tó máa ń fẹ́ràn ìyàwó wọn gan obìnrin wọn sì máa ń fẹ́ràn ọkọ rẹ̀ ṣùgbọ́n bọ́ bá ṣẹ̀ wọ́n kì í dáríjì ni ẹnikẹ́ni tó bá tètè fẹ́ níláárí kọ́ máa dáríjì yàn nígbà gbogbo wọ́n dùn wọ́n bá kẹ́gbẹ́ wọ́n sì lọ́yàyà ẹ̀yin ọmọ Scorpio ọjọ́ Friday ni ẹ máa dáwọ́lé nǹkan rẹ̀ ẹ má ṣàbòsí o ẹ lè máa lo aṣọ tó bá láwọ̀ ewéko àwọ̀ dúdú tàbí àwọ̀ pupa ẹ lè máa ṣiṣẹ́ tó bá wù yín bíi ká sí ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú ọ̀rọ̀ òfin iṣẹ́ tó bá ti lákìnní ẹ̀yàn láàyò. fún ẹnikẹ́ni tí
a bí nínú àwọn oṣù wọ̀nyí tó ń fi àtúnṣe fún ìgbésí ayé rẹ̀ tàbí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀ àbó ní ìṣòro mìíràn tó fẹ́ sọ fún Ọlọ́run kó bóun tún ìgbésí ayé òun ṣe pé sàárà náà ní ọjọ́ Friday tí wọ́n ń pè ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn aago 4 ìrọ̀lẹ́ 4 p.m. pẹ̀lú àṣẹ Ọlọ́run ohun tó lè fi sàárà náà ní ohun èsogi gbogbo tí bá jẹ́ èsogi gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ mango wọ́n pè ní mangoro ní Yorùbá o lè lọ gbé fún oníbàárà tọkùnrin bá ní ọ ṣe sàárà yẹn fún ọkùnrin tó bá jẹ́ obìnrin bá ní ọ kó gbé fún oníbàárà obìnrin pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ti jẹ́ pé déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday wọ́n pè ní ọjọ́ Jímọ̀ ló bá ti sàárà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo tó bá ti dà ní ìṣòwájú Ọlọ́run bá ṣàtúnṣe rẹ̀. Sagittarius ni mí, ẹ wá bá mi yọ̀, oṣù tàbí mi mọ́ lóṣù ayọ̀. Sagittarius ni mí, ẹ wá bá mi yọ̀, oṣù tàbí mi mọ́ lóṣù ayọ̀. Nínú oṣù yìí, mi ò ní sẹ́kù o. Sagittarius ni mí, ẹ wá bá mi yọ̀. Sagittarius ni mí, ẹ wá bá mi yọ̀, oṣù tàbí mi mọ́ lóṣù ayọ̀. Ẹ jẹ́ ká kọjá lọ síbi ìràwọ̀ kẹsàn-án. Sagittarius nìràwọ̀ ọ̀hún. Àwọn lẹni tó wáyé ní 22 of November sí 23 of December. Ọ̀pọ̀ nínú àwọn tá a bí lóṣù yìí, wọ́n fẹ́ràn ìrìn àjò tó pẹ́wú. Wọ́n á máa ṣèwádìí ìjìnlẹ̀. Wọ́n fẹ́ràn ẹ̀kọ́. Wọ́n fẹ́ máa ń dá dúró láwọn nìkan. Tí wọ́n bá ti ro nǹkan lọ́kàn, wọ́n á máa rí ṣe náà lọ́pọ̀ ìgbà. Gbogbo ẹni tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ yìí o. Wọn kì í láwọn wọn máa fẹ́ ṣoore lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n máa ń fẹ́ràn ìdílé wọn. Wọ́n á sì fẹ́ràn ohun ọ̀sìn. Tí wọ́n bá dá pọ́tìrì kalẹ̀ àgbélé ayé wọn lárugẹ. Ilé tí wọ́n bá ń gbé kí wọ́n jẹ́ kí kànga tàbí kíkí ọmọ wà níbẹ̀. Ẹnikẹ́ni tá a bá bí ní 23 of November sí December 23. Ẹ sọ fún wọn kí wọ́n má ṣe sóògùn òkìkí. Bí wọ́n bá ṣe kò ní jẹ́ o. Bí wọ́n bá ṣe àwúre tó gbóná jù wọ́n sì ya wèrè. Bí wọ́n bá ń jẹran ara ẹ ṣe ewu ni fún wọn. Ọjọ́ Thursday lọ́jọ́ oríire. Bí wọ́n bá ń ṣiṣẹ́ bọ́ọ̀lù gbígbá tàbí àwọn akọ̀ròyìn. Oríire ló máa já sí wọn àtètè mọ́ ẹja sọ́nà ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ tá a bí sírú àkókò yìí o. Tí wọ́n bá ń bẹ lọ́mọdé wọn kì í sanra tí wọ́n bá dàgbà wọn á ṣe fọn gbàdì. Ẹ̀jẹ̀ ríru máa ń dẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láàmú torí pé wọn kì í fira wọn lọ́kàn balẹ̀. Fún ẹnikẹ́ni tàbí ìwọ tá a bá bí nínú oṣù wọ̀nyí ó lè ti sàárà rẹ ní ọjọ́ Thursday tí jẹ́ ọjọ́ Àlàmísì ní déédéé aago 3 ọ̀sán ó lè fi ìrẹsì ṣe sàárà náà tí wọ́n pè ní rice. Ìrẹsì yìí kọjá abọ́ kan tó bá jẹ́ ọkùnrin ní ọ́ gbé fún oníbàárà ọkùnrin kó ṣàdúrà sí. Tó bá jẹ́ obìnrin ní ọ́ gbé fún oníbàárà obìnrin kó ṣàdúrà sí. Ọmọdé lè ṣe àgbàlagbà lè ṣe ó lè fi bá Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀. Ìtí ń dùn yálà ọ̀rọ̀ ọmọ bí ni yálà o fẹ́ gba sẹ́ńbì kan ni yálà òun ojú Ọlọ́run fún àwọn àtúnṣe ìgbésí ayé rẹ ni o lè sàárà yìí àdúrà rẹ ó sì gbà. ọmọ mi Pasuma wọ́ndà wẹ́rẹ́ká erin lọ́mọ àkàtà alábí wà ìmọ̀lẹ̀ fújì ìgbẹ́yẹ ọ̀gá lọ́wọ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ wọ̀nyí wáyé 27 November ọdún 1967 ni wọ́n bí Pasuma ìràwọ̀ Sagittarius ló bá wáyé ẹ̀yìn tí wọ́n bí lóṣù yìí tó ń bá ń sọ́ọ̀gùn dáadáa nǹkan yóò ní bọ́ sí o Pasuma wọ́ndà lọ́hùn kì í sọ́ọ̀gùn ìlera rẹ̀ fi kàn gan ọbọ̀ lọ́ọ̀dù ọ̀ni ìwọ tí wọ́n bí nínú oṣù Sagittarius mọ́sọ̀gùn o káyé rí ó lè dá kókìkì rí ó sì lè kàn kí tọ́mọ mi. Bẹ́ẹ̀ni kan bá sọ pé kí ni ìràwọ̀ mi? Mo wí fún wọn pé èmi lọ́mọ Capricorn. Oṣù ọlá, oṣù owó, oṣù ògo, àtàṣeyọrí. Èmi lọ́mọ Capricorn. Bẹ́ẹ̀ni kan bá sọ pé kí ni ìràwọ̀ mi? Mo wí fún wọn pé èmi lọ́mọ Capricorn. Oṣù ọlá, oṣù owó, oṣù ògo, àtàṣeyọrí. Èmi lọ́mọ Capricorn. Àkíyèsí ìṣẹ̀mí làwa ránra wa létí àwa kì í sọlọ́hun. Ìran tó fi hàn àwọn àgbàlagbà àgbáyé làwa fi ń kọrin ewì síta. Ẹni ọba fẹ́ kó gbọ́ ọkọ yá aṣọ́ra ṣe. Ọ̀rọ̀ tá a mú wá kì í ṣe tẹ̀sìn. Ẹ jẹ́ ká ṣàlàyé àwọn tá a bí ní 23 of December sí 21 of January. Àwọn ìràwọ̀ Capricorn rèé ó ní ń tọ́ bá bọ̀ lájò. Àwọn tá a bí sábẹ́ ìràwọ̀ yìí wọn kì í bá ní ṣàwàdà wẹ̀sìwẹ̀sì. Ẹ̀rín kì í pọ̀pọ̀lọpọ̀ nínú wọn.
sátọ̀dé lọ́jọ́ oríire tiwọn ẹni wọ́n bá fẹ́ wúrẹ́ sóògùn fún nù yín bọ́yá ni ó fi padà jẹ́ nìyàn. gbàjáre gbogbo obìnrin tó bá wáyé láti 22 December sí 20 of January ìkìlọ̀ rèé bọ́ ọba sẹ́yìn ò lè mọ́rọ̀ ọmọ bímọ lókè èèpẹ̀ láyé kádàrá rẹ ló sì takò ọ́ kó o gbọ́dọ̀ sẹ́yìn kó o bá sẹ́yìn ṣe bí kọ́ ọ̀rọ̀ ọmọ lẹ́yìn adìẹ kó o bú sẹ́kún gbaragada ni ayé ń ṣe mí ò sí oyún tó sẹ́ ló fi yára rẹ̀ lágàn gbogbo ẹni yòówù kó lóyún fún mọ́sẹ̀ àwọn ọmọ oṣù yìí máa ń láhùn àwọn níní sì máa ń kó bá wọn bọ́ ọ bá ń sa wọn nínú ìràwọ̀ oṣù àwọn níní àmọ́ kó bá ní gbogbo ọmọ tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ ọ̀hún bọ́ ọ bá fọ̀rọ̀ àṣírí sí wọn lọ́wọ́ wọn ò ní sọ fẹ́ lòmíràn bẹ́ẹ̀ bá fẹ́ dáwọ́lé ohun rere lọ́jọ́ sátidé yóò sì rọrùn àwọn obìnrin oṣù yìí wọn kì í fẹ́ràn àlè yíyàn wọ́n lágbára ìbálòpọ̀ gan ẹni tó bá fi sí ológun yóò tètè rọ́wọ́ mú kò sówó tán lè ṣe là gbogbo lòwò wọ́n lè ti sí àgbẹ̀ mọ́níjà tíjà administrator onímọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn olùsirò owó wọ́n lè ṣiṣẹ́ wẹ́dà pẹ̀lú iṣẹ́ gbẹ́nàgbẹ́nà. fún ẹnikẹ́ni tí a bí nínú oṣù wọ̀nyí ó ṣe ìtọrẹ àánú fún oníbàárà ní ọjọ́ sátọ̀dé dédé aago 7 ìrọ̀lẹ́ lálẹ́ kó sì sàrà kó fi jéró táwọn haúsá máa ń tà oríṣi méjì ní jéró funfun wà jéró pupa wà kó fi sàrà fún oníbàárà ọkùnrin tó bá jẹ́ ọkùnrin ní ó tó bá jẹ́ obìnrin ní ó kó fi sàrà fún oníbàárà obìnrin. ọlọ́jọ́ ibi dìde jó omi lọ́jọ́ ayọ̀ rẹ̀ torí tiẹ̀ la ṣe pé jọ ọlọ́jọ́ ibi dìde jó ọlọ́jọ́ ibi dìde jó omi lọ́jọ́ ayọ̀ rẹ̀ torí tiẹ̀ la ṣe pé jọ ọlọ́jọ́ ibi dìde jó. àní tó bá ti dàmọ́dún inú ọ̀la ò ló ti máa ṣe ọlọ́jọ́ ibi dìde jó happy birthday ọlọ́jọ́ ibi dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ torí tiẹ̀ la ṣe pé jọ ọlọ́jọ́ ibi dìde jó. ẹ̀yin aráàlú wa gbogbo ìwọ tí wọ́n bá ti bí sí Aquarius 20 of January sí 19 of February olójú àánú ni gbogbo wọn àwọn obìnrin wọn àfojúdi ló bà wọ́n jẹ́ bíi kí wọ́n máa tọpinpin tí ò kàn wọ́n káàkiri ọjọ́ Friday lọ́jọ́ oríire wọn takọtabo wọn máa ń gbìyànjú àfojúdi náà ló kù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn fẹ́ máa ń tó tán kí wọ́n tó níyàwó nílé bíi kí wọ́n ti kọ́lé kí wọ́n tó níyàwó kí wọ́n ti ní mọ́tò rẹpẹtẹ kí wọ́n tó láya bí wọ́n bá sì tètè fẹ́yàwó ọjọ́ oríire wọn ò ní jìnnà báwọn ọmọ tí wọ́n bí lóṣù yìí ṣe fẹ́ràn àwàdà kò tún sẹ́ni tán léèbù la fi ń sọ pé kí wọ́n ṣọ́ra fẹ́nu kí wọ́n sì sinmi àjàngbìlà bí wọ́n bá ń fa làásìgbò wọ́n fi ń sún ọjọ́ oore wọn síwájú ni kádàrá wọn ọ̀bá sì jà wáyé ẹ̀fẹ̀ àtàwàdà ó ní kádàrá wọn sì ń bá rìnrìn àjò bẹ́ẹ̀ bá ṣe ń jà sí lẹ́sẹ̀ ń fún ìṣẹ̀dá yín níwọ̀ jẹ́ ẹ̀yin tá a bí ní 20 of January sí 19 of February bẹ́ẹ̀ bá ń jà ẹ̀ ní rówó ná ẹ̀yin obìnrin tá a bí sóṣù yìí ẹ má kọ̀kọ̀ kalẹ̀ kẹ́ ẹ̀ lè gbáyé eré àwọn àwọ̀ aṣọ tẹ́ ẹ̀ máa wọ̀ rí aláwọ̀ ewé olómi blue sky green ẹ tún lè máa wọ grey náà bí gbogbo ẹni tá a bí sábẹ́ ìràwọ̀ yìí bá ń ṣiṣẹ́ olóṣèlú ó dáa iṣẹ́ olùkọ́ni tàbáwọn tó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn bí irú wọn bá sì lè ṣiṣẹ́ orin tó dára ni wọ́n tún lè ṣe psychologist pẹ̀lú sociologist ó tẹ̀wọ̀n. fún ẹnikẹ́ni tí a bí nínú àwọn oṣù wọ̀nyí tó ń fi àtúnṣe fún ìgbésí ayé rẹ̀ tàbí ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ̀ àbó ní ìṣòro mìíràn tó fẹ́ sọ fún Ọlọ́run kó bóun tún ìgbésí ayé òun ṣe pé sàrà náà ní ọjọ́ Friday tí wọ́n ń pè ní ọjọ́ Jímọ̀ lẹ́yìn aago 4 ìrọ̀lẹ́ 4 p.m. pẹ̀lú àṣẹ Ọlọ́run ohun tó lè fi sàrà náà ní ohun èsogi gbogbo tí bá jẹ́ èsogi gẹ́gẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ mango wọ́n pè ní mangoro ní Yorùbá o lè lọ gbé fún oníbàárà tọkùnrin bá ní ọ ṣe sàrà yẹn fún ọkùnrin tó bá bẹ̀rẹ̀ bá ní ọ kó gbé fún oníbàárà obìnrin pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ti jẹ́ pé déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday tó ń pè ní ọjọ́ Jímọ̀ ló bá ti sàrà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo tó bá dà ní ẹ̀sùn àjọ Ọlọ́run bá ṣàtúnṣe rẹ̀. àní gbogbo àwọn àkọsílẹ̀ ìràwọ̀ yìí tolúwa ni ẹ̀dá kankan ò gbọ́n ẹ jẹ́ ká lọ síbi ìràwọ̀ tó gbẹ̀yìn. tó bá jẹ́ èmi lọ́mọ Pisces èmi àjò tó bá jẹ́ èmi lọ́mọ Pisces èmi àjò èmi àdáńsíá.
tó bá ti jẹ́ èmi lọ́mọ pàṣẹ èmi àjò máa fi lè pọ̀ sí àní tó bá ti jẹ́ èmi lọ́mọ pàṣẹ èmi àjò èmi àdáńsí tó bá jẹ́ èmi lọ́mọ pàṣẹ èmi àjò èmi àdáńsí. ẹ̀yin tá a bí láti 20 of February sí 21 of March àsìkò ìràwọ̀ yìí ṣe é fẹ́yàwó gidi tó bá jẹ́ wípé ọmọ táyé ò tí ì yé sí ẹni ọba láya láàrin oṣù ọmọ gidi ló fẹ́ láya bí wọ́n ṣe rẹwà ní màjèsí wọn á rẹwà náà lágbà àwọn ọmọ tí wọ́n bí ní Pisces máa ń ga wọ́n máa ń sanra obìnrin wọn sábà máa ń bí ìbejì àwọn ọkùnrin wọn kì í fẹ́ bá ìyàwó wí wọ́n máa ń wo aya wọn tó bá sohun tí ò da èèyàn kì í tètè ṣẹ̀wọ̀n ẹni ọba ṣẹ̀wọ̀n gan ló ṣàgbákò àwọn tí wọ́n bí sáàrin oṣù yìí wọ́n máa ń ní ọgbọ́n ẹ̀wẹ́ tó ga ẹnikẹ́ni tó bá ṣẹ̀wọ̀n wọn ó gbẹ̀san wọ́n máa ń jàre èèyàn tó bá ṣẹ̀wọ̀n torí pé wọn kì í sábà ṣẹni wọ́n máa ń dúró gangan lórí ìpinnu wọn àwọn tá a bí lóṣù yìí kì í fẹ́ràn ìkọ̀sílẹ̀ rárá kí kálá yẹ ẹni lọ tàbí kálá àkọ́kọ́ mọ́ kí wọ́n kú níbẹ̀ obìnrin kóbìnrin tó bá kọ́kọ́ ẹ̀ sílẹ̀ lábẹ́ ìràwọ̀ 20 of April sí 21 of March bó bá lọ bó bá bọ̀ yóò jẹ̀ka ọjọ́ Thursday ni ẹ máa dáwọ́ lóhùn rere bẹ́ẹ̀ bá ṣayẹyẹ lọ́jọ́ Àlàmísì kò láburú nú ire lẹ máa bá bọ̀ níbẹ̀ àwọn àwọ̀ aṣọ tó bá ràwọ̀ yín mu ni wọ̀nyí green blue yellow ẹlẹ́tíṣẹ́ lọ́yà architect travel agent òṣèré orí ìtàgé painter investigator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ oṣù yìí tí wọ́n bá ń jà wọn kì í rọ́wọ́ mú ẹ̀yà aṣọ́ra pẹ̀lú ìjà. fún ẹnikẹ́ni tàbí ìwọ tá a bá bí nínú oṣù wọ̀nyí o lè fi sàárà rẹ ní ọjọ́ Thursday tí jẹ́ ọjọ́ Àlàmísì ní déédéé aago 3 ọ̀sán o lè fi ìrẹsì ṣe sàárà náà wọ́n ń pè ní rice ìrẹsì yìí kọjá abọ́ kan tó bá jẹ́ ọkùnrin ní ọ́ gbé fún oníbàárà ọkùnrin kó ṣàdúrà sí tó bá jẹ́ obìnrin ní ọ́ gbé fún oníbàárà obìnrin kó ṣàdúrà sí ọmọdé lè ṣe àgbàlagbà lè ṣe o lè fi bá Ọlọ́run rẹ sọ̀rọ̀ ntí ń dùn yálà ọ̀rọ̀ ọmọdé ni yálà o fẹ́ gba sẹ́ńdì kan ni yálà òun ojú Ọlọ́run fún àwọn àtúnṣe ìgbésí ayé rẹ ni o lè fi sàárà yìí àdúrà rẹ ó sì gbà. ọmọ ọjẹ́rìndé dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ bàbá Egúndòyìn dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ tó bá jẹ́ èmi ní pro èmi àjò tó bá jẹ́ èmi ní pro èmi àjò ibùdákùn dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ ọmọ ọjẹ́rìndé dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ ọmọ ọjẹ́rìndé dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ bàbá Egúndòyìn dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ tó bá jẹ́ èmi ní pro èmi àjò tó bá jẹ́ èmi ní pro èmi àjò. àwa fẹ́ mẹ́nu bà àwọn sàárà méjì kan tó jẹ́ sàárà ńlá téèyàn lè fi tán èyíkéyìí ìṣòro tí bá ń kojú èèyàn ẹ ti lo oògùn ẹ̀ rójútó ẹ̀ o lè fi sàárà yìí béèrè lọ́dọ̀ Ọlọ́run ó sì sílẹ̀kùn gbígbàdúrà lẹ̀ fún ọ tí wọn náà sì yin Ọlọ́run rẹ lógo tí àwọn tó ti sọ fún wọn pé kò sí Ọlọ́run ìwọ náà wà Ọlọ́run rẹ yẹn lójú wọn pé Ọlọ́run mi wà láàyè kì í ṣe Ọlọ́run òkú ni Ọlọ́run wà Ọlọ́run alààyè ni. sàárà àkọ́kọ́ ni pé afẹ́kí ẹnikẹ́ni lórílẹ̀-èdè yìí tó bá wà kéèyàn lọ rí mú ẹja lódò àbí kéèyàn ra ẹja tí wọ́n ń sìn tẹ́ bá ti ra ẹja yìí kẹ́ wá tutọ́ sẹ́ja náà lára kẹ́ wá ṣàdúrà sí kẹ́ dàníyàn sí ẹja yìí lára kẹ́ wá lọ rí tú ẹja yìí padà sódò padà kódà a lè sàárà yìí fún ẹni tí ò gbádùn tó wà lórí àkẹ́kẹ́ àìsàn tí wọ́n ti náwó sí tí ayé tí ẹ ti sọ̀rọ̀ sínú lórí àìsàn rẹ̀ ká mú ẹja lódò ẹja tó sọ̀rọ̀ kó n ti bọ́ sọ́wọ́ ayé abẹ́bá fúra pé àìsàn tí ń sèyàn ọwọ́ ayé ni kẹ́ ẹ tutọ́ sí ẹja náà lórí ààyè ni o ẹmọ́jẹ ọkú o kẹ́ ẹ rí ayé yẹn kò ní ìpalára ẹ wá ṣàdúrà sí ẹ̀dà níyàn sí kí wọ́n lọ́hùn tuntun lágbára lálàáfíà kó sì má padà sórí tèmi náà ẹ wà lọ rèé tú ẹja yẹn padà sódò ẹ lọ fílẹ̀ sódò padà yóò tún bẹ̀rẹ̀ sí ayé rẹ̀ gbogbo àti ẹja ìbájú bọ́ sínú odò padà náà ni ara ó tún máa bẹ nìyẹn bí ara ojú ajé ní bá ń pọ́n tì á sì kí ó ti máa wọlé fún káàdì ó sì yí padà àwọn sàárà àti alẹ́ kọ́kọ́ sínú tí ọjẹ́ èyí tí Ọlọ́run sábà kọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé a lè fi nǹkan abẹ̀mí sísá gẹ́gẹ́ bí adìrẹ ṣùgbọ́n ẹ̀ nípa adìẹ yẹ tó bá yẹ pé ọkùnrin bá ní ọ ra àkókò adìẹ
wá ṣe pé obìnrin bá ní ọ́ ra àpò tó ti bí wá pé ọmọge bá ní ọ́ ra adìẹ tí ò tí ì bímọ tí ò tí ì yẹyin rí sápẹ́ ní wọ́n fẹ́ sàrà fún yẹ ọmọ kékeré ni ó sì dóbìnrin adìẹ tí ò tí ì yẹyin rí tí ò tí ì bàlágà adìẹ àṣẹ́sìn àwọn sì ní kẹ́ ẹ rà wá pé ọkùnrin bá ní àkùkọ adìẹ tó fi mọ tẹ̀lé abo káàkiri òun ní kẹ́ ẹ fi sàrà náà ẹ wà ara adìẹ yẹn ẹ wà dárúkọ rẹ ẹni yẹn sí ẹ dà níyẹn sí wọ́n lọ́hùn bá ń ṣe kábàáyé fúlágbájá bá ń ṣe kábàáyé fúlágbájá àbí bẹ́ẹ̀ pé mi náà fẹ́ ṣe èmi lágbájá ìwọ ọlọ́ba ṣe kábàáyé ẹ wà kan rí ẹ mú adìẹ yẹn kúrò níbi tẹ̀ ti rà ibi adìẹ yẹn ò ti mọ̀ mọ́ ẹ wà tú adìẹ yẹn lẹ̀ sẹ́kọ̀ọ́ ti mú adìẹ yẹn wá sọ́jà wà tà adìẹ yẹn ti fọkàn sí pé òun ti bọ́ sọ́wọ́ ayé ẹ wá rà á ẹ gbọ́dọ̀ sìn ẹ ṣàdúrà ṣé wà lọ tú adìẹ yẹn lẹ̀ gbogbo tí ọmọ yóò free sẹ́ni tó nímọ̀ yóò máa wá jẹ mú fún ara rẹ̀ ni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọ̀kan lára àwọn àṣírí tó wà nù sàrà àti gbígbàdúrà abẹ́ni báyìí. ọlọ́jọ́ ibi dìde jó òní lọ́jọ́ ayọ̀ rẹ̀ Let's together. torí tiẹ̀ la ṣe péjọ.